Kò sẹ́ni tó lè ní ká má lo gbàgede Eagle Square l'Àbújá fún ìfẹ̀hónúhàn. Ọ̀kan lára àwọn alákòóso fún ètò ìwọ́de ìfẹ̀hónúhàn "Ebi ń pa wá", èyí tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 1 oṣù kẹjọ ọdún 2024, ti sọ pé kò sẹ́ni tó lè dá àwọn dúró láti lo gbàgede Eagle Square tó wà nílùú Àbújá. Dámiláre Adénọ́lá tó jẹ́ alákòóso ètò fún ẹgbẹ́ Take It Back Movement ló sọ èyí lọ́jọ́ Àìkú tó kọjá níbi ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe níléeṣẹ́ amóhùnmáwòrán kan. Adénọ́lá ló sọ pé àwọn kò ní adarí tàbí bàbá ìsàlẹ̀ kankan tó ń ṣagbátẹrù ìfẹ̀hónúhàn tó fẹ́ wáyé, bí kò ṣe pé gbogbo ọ̀dọ́ Nàìjíríà tí ebi ń pa ni wọ́n pawọ́pọ̀ láti jáde síta sọ ẹ̀dùn ọkàn wọn. Kì í ṣe àhesọ wípé owó oúnjẹ àti gbogbo nǹkan ti lọ sókè léyìí tó ṣòro fún aráàlú láti mú ọwọ́ lọ sẹ́nu, ìyẹn láti ìgbà tí ìjọba ti kéde yíyọ owó ìrànwọ́ orí epo tí a mọ̀ sí sọ́bsidì. Adénọ́lá sọ pé dúkìá ìjọba tó wà fún lílò aráàlú ní gbàgede Eagle Square jẹ́, tó sì ní mínísítà fọ́rọ̀ ètò FCT Nyesom Wike kò ní nǹkan méjì tó fẹ́ ṣe jù láti gbà wọ́n láàyè láti lo gbàgede ọ̀hún lọ. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwà láti ìkànnì Jígí Alára. Ká fìre pàdé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.